ta ló ń wí ta ló ń bẹ́ ìbéèrè tó yẹ ká jọ bíra wa ni. Yín yànnàná àwọn kankan fún yín nínú fídíò yín sì play àwọn fídíò kan fún yín lórí ọ̀rọ̀ aáwọ̀ húlàbàlù àti wọ́wọ́wọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin èèyàn Lizzy Anjorin, Iyabo Òjó àti Dayo Amusa tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ yìí. Ẹ máa bá mi ká lọ, mò ń bọ̀ ná. Gist TV Yorùbá. Gbogbo yín náà lè mọ̀ pé Dayo Amusa ó ṣe pé ọdún kan tọmọ rẹ̀ gbọ́dún kan, ṣùgbọ́n Lizzy Anjorin ó ti wá play àwọn fídíò kan lórí live fídíò ẹ̀. Gbogbo ẹ̀ náà lẹ́ wò nínú fídíò. Ó ṣàlàyé àwọn kankan, ó sì tú àṣírí tó wà láàrin òun àti Dayo Amusa. Fídíò tí mo kọ́kọ́ fi hàn yín ní tó ṣẹlẹ̀ níbi pàtí Dayo Amusa náà. Ẹ̀rí gbólórin bó ṣe ń kí eyín Iyabo Òjó tó sì jẹ́ pé ọ̀tá lòun àti Lizzy Anjorin. Ó ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ ó. Ṣùgbọ́n ẹ kọ́kọ́ wo ohun tí Lizzy tó sọ. Ẹ kọ́kọ́ wo fídíò eléyìí náà, mo tún ń bọ̀. Shey you see, has she ever congratulated me or greeted me? Despite what she did to me 2021, I still have courage with my plain and church mind to chat her up. Congratulate her, you know about Caleb, blah 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 blah. Hey babe, I'm honored. Any party for naming or meeting at first birthday of our suite, let me know how we can appreciate the arrival of our Prince Charming. Naming Monday, okay, the Adufe, blah blah. Just check on you and our Prince Charming. I will stop by on Sunday, check on Prince Charming. Next thing, you said I do lead people to Esabod platform to drag you. When you had your child, when was that? I think I have posted the evidence. This is who they are. Ẹ ti wo fídíò yẹn ibi tí Lizzy Anjorin tó ti fi eyín hàn ìfọ̀rọ̀wérọ̀ eyín chat tóun àti Dayo Amusa tí wọ́n jọ ní eyín lọ́dún 2024 nígbà tí Dayo Amusa bímọ rẹ̀ gangan, tó fi ń yé àwọn olólùfẹ́ rẹ̀ pé kò síjà kankan láàrin òun àti Dayo Amusa kó tó di àsìkò tí wọ́n ṣe ọdún kan tí Abdulrasheed tó pọ̀ ọdún kan. Kí ló wáá fàjà gangan? Ẹ rí i pé níbi chat yẹn ó sọ wípé Dayo Amusa ó sọ wípé òun fún ìyá Esabod káwọn ènìyàn lọ máa bó òun lórí prógráàmù ìyá Esabod. Ṣùgbọ́n lẹ́yìn gangan kọ́ ló fàjà eléyìí. Ní tó fàjà eléyìí gan ni pé ẹ rí i pé níbi pàtí yẹn olórin sọ pé wọ́n bínú ọmọ ológo, wọ́n bínú ọmọ ológo. Gbogbo àwọn èèyàn tí kí ló fà yẹn níbi birthday. Gbogbo wa náà la sì mọ̀ yìí pé in tó lórí yẹn tó ń sọ ni wípé Lizzy Anjorin ó ń bínú ológo Iyabo Òjó. Ó tún wá jẹ́ òde tí birthday ọmọ Dayo Amusa. Àwọn ènìyàn sọ pé kò yẹ kí lè kó wáyé, ṣùgbọ́n wọ́n ti mọ̀ yìí pé Lizzy ó sọ̀rọ̀, kò sí Lizzy Anjorin ó sọ̀rọ̀. Ó ṣàtìdí wọ́wọ́wọ́ báyìí. Ẹ gbọ́ kí lè rò tí ẹ kọ́ sí àfídíò ilé mú tún mú mi ìbọ̀ fún yín kẹ́ wá subscribe.